Yes, mo gbà kó ọmọ àlè Yorùbá ni mi. Yes, ọmọ àlè Yorùbá ni mo gbà. I am suffering, I am in pain, I am in poverty. Ẹ ń pè mí, ẹ ní kí n máa sọ̀rọ̀ torí pé mo ń sọ̀rọ̀ tọ̀rọ̀, ẹ ń bá mi sọ nonsense. Mo ti ta gbogbo nǹkan mi tán kí lè bọ́ ọmọ àti ìyàwó. Mo ní ọmọ kókó lé, ẹni kúre, kí ẹ bá mi sọ. Is this country working like this? Ẹ sọ fún mi, ṣé orò mo fẹ́ jẹ? Orò mo fẹ́ fi bọ́ ọmọ àti ìyàwó? Àbẹ ẹni kúre ṣá? Ẹ fẹ́ ṣòfò ẹ̀mí ni? Ebi pa mí. I am suffering. I am in poverty. And you are telling me that èmi ọmọ àlè Yorùbá. Ṣé Yorùbá mo fẹ́ jẹ? Ṣé Yorùbá ni mo fẹ́ jẹ? And useless people. Mo sọ o, mo wà lára àwọn tó advice màámi Rẹ̀mí. Màámi mọ́mí Rẹ̀mí Tinubu wípé ọ́fíìsì yín ti tutù jù. Ẹ jẹ́ ká gbúrò nǹkan kan kẹ́tì ẹ̀ wúkọ́ ìbẹ́ ká tí ẹ mọ̀ pé nǹkan kan wà ń bẹ̀ yẹn. Mọ́mí Rẹ̀mí ti ṣe bẹ́bẹ́, ó ṣe bẹ́bẹ́, ó ṣe bẹ́bẹ́. Mọ́mí Rẹ̀mí ṣe bẹ́bẹ́, ó ṣe bẹ́bẹ́, ó ṣe bẹ́bẹ́. Ẹni kí ló ṣe? 37,000 women to get president wives 50,000 naira trade grant. Ṣé wọ́n wá ṣe bẹ́bẹ́ ni? Mọ́mí Rẹ̀mí láwọn fẹ́ fún 37,000 women káàkiri Nàìjíríà. Wọ́n fẹ́ fún wọn ní 50,000 naira. Kàn fi empower àwọn business dé. Owó dé, owó dé, owó dé. Mọ́mí Rẹ̀mí ṣe bẹ́bẹ́, ó ṣe bẹ́bẹ́, ó ṣe bẹ́bẹ́, ó ṣe bẹ́bẹ́. Àbí wọ́n ṣe bẹ́bẹ́ ni? Daddy Rẹ̀mí, Daddy Tinubu, Daddy Tulubu, Daddy Tinubu ṣe bẹ́bẹ́, ó ṣe bẹ́bẹ́, wọ́n ṣe bẹ́bẹ́. President àti ìyàwó wọn wọ́n ṣe bẹ́bẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀tẹ̀ pọ̀. Ọ̀tẹ̀ pọ̀ o, ọ̀tá ẹni ò ń pòdù ọ̀yà lọ̀rọ̀ tó wà lẹ́yìn o. Ṣé bàbá Tinubu ò ṣe bẹ́bẹ́? So bàbá Tinubu ṣe àwọn information kan dé ọwọ́ mi ní àná wà lẹ́mí ìsúnmọ́jú lóru àná. Ṣé ló ṣà ń gbé mi níkù kílẹ̀ mọ́ kí sáré ṣe fídíò yìí. Tí ẹ bá rí àwọn iṣẹ́ kàǹkàǹkà tí bàbá Tinubu ti ṣe. So ẹ̀yin ọmọ APC ibo lẹ forúkọ sí tẹ̀ ń jẹ́ rádaràda tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lẹ́wọ́n jẹ́ ká máa sọ kẹ̀wù fún yín. Bàbá Tinubu ti ṣiṣẹ́ lọ rápídùn. Ọmọ olódò òde ṣe bẹ́bẹ́, ó ṣe bẹ́bẹ́, ó ṣe bẹ́bẹ́. Ọlọ́run ọba ń gbọ́ tẹ́ bá gbọ́ àwọn iṣẹ́ kàǹkàǹkà tí bàbá Tinubu ṣe. Mo mọ̀ wípé ẹ̀yin náà máa fẹ́ gbọ́. Ẹ sì mọ̀ wípé mi ní fún yín lófo. Ó yá, ẹ jẹ́ àjọ lọ wò wá. Ọ̀tá gbogbo wa ni bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ fura rí wípé níjọ́ tí àwọn Haúsá tí wọ́n ṣe ìpàdé wípé àwọn ò ní fẹ́ dá ìjọba padà sísàlẹ̀ ń bì báyìí. Ọ̀dọ̀ àwọn làwọn fẹ́ kó tún dúró. Mo láǹfààní àti tẹ̀lé wọn lọ sí orírun Haúsá, orírun Fúlàní náà ní Sókótó. Bàbá wa Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, ọ̀hún náà ni wọ́n ṣíwájú àwọn ọba mẹ́fà ńlẹ̀ Yorùbá. Bàbá wa Àkàndé, Bísí Àkàndé àti ọmọ Honorable Speaker Díméjì Bánkọ́lé, àwọn ni wọ́n ṣojú olóṣèlú nínú ìgbìmọ̀ náà. Èyí tí bàbá President League of Imam ilẹ̀ Yorùbá àti èmi tí mò ń sọ̀rọ̀ yìí, Wàkílù Mùsùlùmí ilẹ̀ Yorùbá, tá a jẹ́ aṣojú àwọn Mùsùlùmí àfáà àti ìmáàmù ilẹ̀ Yorùbá, a lọ sí Sókótó ń jọ́nà ẹ̀ lọ́hùn. A lọ bá àwọn ìgbìmọ̀ Haúsá sọ̀rọ̀ bí Yorùbá ti máa ń bá èèyàn sọ̀rọ̀ tí wọ́n máa ń gbọ́. Wọ́n sì gbọ́, wọ́n sì gbà. Ìjọba náà ni wọ́n fi gbà yí pé láti dìbò fún bàbá Bọ́lá Ahmed Tinubu nítorí wípé ọgbọ́n. Àṣírí ń tú àbí? Okay, kò sí wàhálà. Yes o, ìrùkẹ̀rẹ̀ kó lọ wò wá ní o. Daddy Tinubu àti mọ́mí Rẹ̀mí Tinubu wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹjẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màámi Tinubu, mọ́mí Rẹ̀mí Tinubu. Màámi Rẹ̀mí, I love you bàjẹ́bàjẹ́. Orúkọ tèmi ni Dára, mo kí yín o. Ìyàwó olódòdè, olódòdè, first lady wa, àìṣe bẹ̀bẹ̀. Eléyìí tí ẹ tún kúrò lóko etílé báyìí. Oko etílé ni tọjọ́ yẹn. Ẹ ti mú kúrò nínú oko etílé. 37,000 women ní out of
almost 200 million or more than 200 million population, 37,000 women. Out of that, ó lẹ́yìn fẹ́ fún ní ẹ fẹ́ empower àwọn 50,000. 50,000 pọ̀ ó pọ̀ tẹ́ bá gbọ́ ó pọ̀ nínú 50,000 ní Nigeria of today ẹ ra lẹ́ẹ̀kọ́lé tẹ́ máa kọ́ mansion. Ọlọ́run jọ nítorí Ọlọ́run èwo nínú yín ni ò lè fi 50,000 kó fi sí ṣọ́ọ̀bù kàǹkà ṣọ́ọ̀bù téèyàn bá fi 50,000 tó yàn nínú ẹ̀ wàá gba ṣọ́ọ̀bù wàá sanwó ṣọ́ọ̀bù wàá renovate ẹ̀ èyí tó kù ó ló máa fi kọjá kan ìmájì iye tó bá ṣéǹjì tó bá kù nu 50,000 yọ ọjà kàǹkà tẹ́ máa kó sínú bẹ̀ you are doing well ìjàre màámi. 37,000 women to get president wives 50,000 trade grant. The wife of the president, Senator Oluremi Tinubu, on Thursday flagged off a recapitalization grant for 37,000 women petty traders across the 36 states and the FCT. 37,000 ní gbogbo 36 states. Àwa jẹ́ pẹ̀lú FCT náà l'Abuja. 30. Okay, FC. Okay. Mọ́mí Rẹ̀mí ti mọ gégélé o, wọ́n lọ́rọ̀ ilé ó ti kọjá rádaràda ọ̀rọ̀ oko etílé kọ́ o. Wọ́n ti fẹ́ empower 37,000 women ní gbogbo Nàìjíríà. Ìlú ní population wáyé náà almost tí population Nàìjíríà ò bá tí máa lọ sí bí 300 million. Ẹ ṣáà yọ 37 jáde ń bẹ̀. 36 ni actually for the 36 states. Wọ́n wá di ti 1,000 ti FCT tàbújá wọ́n wá hàdí ẹ̀ wọ́n ní àwọn máa fi empower ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ní lọ́ọ̀kì tẹ́ ẹ fẹ́ sórí ire yìí ó tẹ́ fẹ́ jẹ̀bù 50,000 wọ́n ní ìrọ̀rùn dé ọjà dé ó yẹ ẹ lọ máa wá ṣọ́ọ̀bù. During the flag-off ceremony in Abuja, Mrs. Tinubu said 1,000 women across each state and the FCT will get 50,000 naira, totaling 1.85 billion naira as part of our Renewed Hope Initiative Economy Empowerment Program. Hallelujah! At last, Mami Remi Tinubu ṣe bẹ́bẹ́ o. Hope Initiative Economy Power Empowerment Program. Hope iná ní Renewed Hope Initiative Economy Empower Program. Dara, calm down. Renewed Hope Initiatives Economic Empowerment Program. Hope ini, Renewed Hope ini. 36,000, 37,000, 50,000 grants each. Ṣé o ti dárúkọ tiẹ̀? Ẹ wo 1,000 ló kan àwa nílẹ̀ Yorùbá. Ẹ má yọ èmi sẹ́tìn o. Ẹ jọ orúkọ àwa mélòó lẹ fẹ́ kọ lẹ̀? Ìrọ̀rùn dé. Renewed Hope. Senator Tinubu, who was represented by the FCT Mandate Secretary for Women Affairs, Mrs. Adedayo Benjamin Laniyi, said the event was held simultaneously across the 36 states, adding that the government was aware of challenges faced by small and medium enterprises in the country. Wallahi, ṣeré lè tẹ́wọ́ ṣe igan la fi máa mọ̀ wípé yẹ́sì ẹnífẹ̀ẹ́ aráàlú lẹ́yìn nìkan tó 36 women 37 ẹjẹ́ sáré lọ pass ibi comment section. Eléyìí ní please tell Tinubu to return the money he took from African Alliance so pensioners can be paid. 4 months now, no pension. How can a president be so adamant? God, please hearken to the cry of the old people whose rights and sweat have been stolen. Àti ẹ̀wà mọ̀ ṣé old people kọ́lọ́run hearken to their voice ní to the help. Àwa iye òtún náà ń kọ́ àti wọ́n ti dà wá nù kò tí ẹ̀ wá sẹ́nibọ̀dì tó wá fẹ́ gbádùn ìjọba yìí oyún inú gan ò tí ẹ̀ mọ̀. There is absolutely nothing 50,000 naira what to do for their businesses. Give 370 women 5 million each and hold them responsible if they don't achieve anything with it in 9 months. Eleni na today give money, nothing to offer. We don't need Nigeria money because we already rich. They don't get plans to use Nigeria money for their needs and for future purposes. Imagine, we don't need Nigeria money, private jets and more when the country is in a big mess. They don't care. Una time go rich, inshallah.
Eleni, I see a government with no ideas for sustainable development of our great nation. They so love hand me down. 20K and 50K won't create sustainable change. We need to address corruption in the system. Both investor and confidence and jobs will be created by sectors. It's that easy. Eleni, what can you trade with 50K? The greatest threat to Nigeria is security, hardship, borrowing and spending spree. Stop sharing money. Palliative, stop the spending spree. Create jobs. Invest in education, agriculture, healthcare. Build infrastructure. Tackle security and corruption. No to Babiala. Borrowing and spending spree system of government. Eleni, is there any office like the First Lady office in the Constitution? Eleni, who is funding this program? The office of the First Lady is not an office, government office. Is she funding it privately? Eleni, all the billions government are giving out, no, they reach the poor, not to talk of 50K that can buy nothing in your markets. Hey, Mrs. President, can 50K sustain you and your family? Or start up a business work for you? Àwọn aráàlú ló reply Màámi Rẹ̀mí, ní respect. Ní respect ẹ̀yin tẹ́ reply tẹ́ fi irú comment yẹn ránṣẹ́ sí Màámi Rẹ̀mí. Ṣé Màámi Rẹ̀mí ò wá try ní out of almost 300 million population tó wà Nigeria, ọ́fíìsì First Lady Mọ̀mí Tinubu, wọ́n wá mú 37,000 wọ́n wá yọ láàrin obì láti yọ ìfín. Wọ́n wá ní ẹ̀yin náà fẹ́ fún ní 50,000 naira. Ẹjọ́ èló ní bag of pure water jàre. Èló ní bag of pure water nínú ẹ̀ lè load ẹ máa gba shop tẹ́ bá ti gba shop tọ́nu 50,000. Tẹ́ tó wá renovate èlé tó kù ẹ fi load mineral àti pure water. Ẹ load ẹ̀ síbẹ̀ bọ́ọ̀lì ẹ lọ kó báàgì. Ẹni ìpè ṣé mo mọ̀ nǹkan tí mò ń sọ. Ẹni ìpè ṣé mo ń sọ̀rọ̀ nípa 500 million ni. Ìpè 50K ni pé bẹ́ẹ̀ mo ti gbàgbé pé 50K. Àwọn náà ni àwọn tí wọ́n lè wo wípé 50K lè tó láti fi empower. Ìyẹn náà wọ́n ti ní renewed hope. 50K ní renewed hope padà bá dé. Ẹnu ẹ̀ lájọ́ wọ yẹn. Ó yẹ drop comment ẹ̀ síbi comment section. Don't come for me o. The class has decided that they are the bandits against the people of Nigeria. Because I do not see how it is feasible that the topmost priority of a government that has this level of biting hunger in the land, this level of poverty, where its people are dropping into poverty per minute, would consider the purchase of a befitting aircraft for the president, the construction of a 20 billion naira home for the vice president, the purchase of all kinds of funny-looking cars, and the fleet of the National Assembly members and the executive. What exactly is that? And I speak with a lot of moral authority. I served this country. Ẹ wò ẹ ti ń jealousy ni o, ṣé nísìnyí tí bàbá Tinubu ẹ̀yin ìkọ́tẹ́ ìtẹ́ láti sọ ń sìn ní pé bàbá Tinubu ìjọba wọn ò dá wọn ṣiṣẹ́, àní bàbá Tinubu ṣiṣẹ́, ìkànnì yín ọ̀tá ẹni òun pòdù ọ̀yà. Wọ́n ní kí ló pa bó bá ya ọ̀run wá sílẹ̀ náà ọlọ́iwájú ọ̀tá ẹ̀ á ní kí ló ṣe ni kí ló dé tẹ́ ẹ fi kanra ìtàmájẹ́ bàbá Tinubu ṣe bẹ́bẹ́ wọ́n ṣe bẹ́bẹ́ àwọn ọmọ APC lọ́rùn àwọn ni wọ́n pariwo síta gbogbo àwọn àṣeyọrí nǹkan kàkàkàkà tí bàbá Tinubu tí wọ́n ti ṣe sẹ́yìn ṣùgbọ́n èmi á help yín bàbá Tinubu you are doing well ẹ ṣiṣẹ́ iṣẹ́ lẹ ṣe lẹ́yìn ìgbà tí mo bá ka gbogbo kíní ẹ̀yin gan á padà yìn mí wípé dára báwo ló ṣe come across gbogbo iṣẹ́ tí wọ́n lọ ṣe tó ń tí yà àdẹ̀ pariwo kí ló dé
ẹ̀yin ọmọ Yorùbá àgàgà ẹ̀yin ọmọ bàbá Tinubu ó yẹ bẹ̀rẹ̀ sí ní tàpọ̀ ara yín bí àgámá lizard tó bá jábọ́ látòkè sílẹ̀ tó wo bí tẹ́ yẹn á ní máa yẹra mi á yẹra ẹ̀ yes ó yẹ bẹ̀rẹ̀ sí ní yẹra yín gbogbo ẹ̀yin tẹ́ lọ́ọ̀fù bàbá Tinubu ẹ̀yin boys and girls wọn ó yẹ congratulation ọwọ́ ẹ̀dá ó yẹ gbà síbẹ̀ yẹn manage ẹ o bàbá Tinubu you are doing well ọmọ olódòdè ọmọ olódòdè ó yá ẹja bẹ̀rẹ̀. Wọ́n ní President Tinubu's priority and achievement after 1 year in office. Mo gbé fún yín. Ìkíní o, purchase of presidential jet valued at 150 billion naira. Níbi tí ebi ti ń pa àwọn èèyàn, the same government tó sọ wípé kò sówó ní country. Bàbá Tinubu ní kò sówó ṣe ni wọ́n yáwó kiri, wọ́n lè kówó lójú ogun bọ́n ṣe wà yẹn. Wọ́n ò lè san 100,000 naira fún masisi níbi tó ti ń ra bag of rice ní 80,000 plus. You understand? At the end of it, wọ́n wá sọ wípé 70,000 naira ó ló yẹ fún ẹ̀yin aráàlú. Bẹ́ẹ̀ ni ẹ̀yin aráàlú yẹn lọ láwọn lọ jà fún bọ̀ àbí ìgbà tí bàbá lọ ṣé wọ́n sọ pé ẹ̀yin náà fẹ́ lọ jà fún. Mo tẹ̀ láìka àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ní bàbá ń lọ bẹ̀ ó lọ jà fúnlẹ̀ Yorùbá wá. Wàláhì you are doing well ìjàre bàbá 150 billion. Private jet kò dẹ̀ sówó Nàìjíríà. Ìkejì, purchase of presidential yacht valued at 5 billion naira. Daddy mi, you are doing well. You are doing well. Purchase of presidential motorcade bulletproof Escalade SUV valued at 2 billion naira. Ẹ̀dẹ̀ ní dádì òṣì. Ẹ̀dẹ̀ ní ọmọ olódòdó òṣìṣẹ́. Ìkànnì yín o. Ìkànnì yín o. Ṣé 70,000 naira yẹn ò tó yín ni? Ṣé bí bàbá ṣe tó jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n bílíọ̀n ló ń bá dé sí tẹ́yìn ń ná táó tí wọ́n wá ń jẹ tinú ẹyin tó ń ju èpo ẹ̀ sí yín ṣé kò tí ì tó yín ṣé èpo ẹyin ò tó yín kí lẹ tún fẹ́ kí bàbá Tinubu ṣe ṣe fẹ́ gbẹ̀mẹ́ wọn ni. Ẹ wo àwọn ọmọ APC wọn náìsì wọn ràn yán àwọn ọmọ ọ̀rọ̀lẹ́ ayé ni wọn ò wọ́n á gbé ọ̀rọ̀ jáde fún yín ẹ mọ̀ pọ́rọ̀ náà gbé jáde lásà this time around eégún àti gunu wọn á wọ̀n yẹn láṣẹ àṣẹ sàn-án. Ẹja continue jàre. Purchase of Nigeria Ajib Oil Company na NAOC with 17 deep sea upstream oil. Ìgbẹ́nu tán. 17 deep sea upstream oil wells valued at $5 billion for his family. Bàbá, mo gbé fún yín tán. Ọmọ olódòdè. Ẹ tún ra oil well. $5 billion. Owó yìí yàfùnyàfùn. Bàbá, you are doing well. Naira to US dollar exchange rate has crashed to 1,600 per $1. Ẹ̀dẹ̀ ní bàbá òṣìṣẹ́. Ó ṣàníye tí wọ́n bá ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé kò níye tí wọ́n bá ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Bóyá èlò ló ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bàbá dẹ̀ gbé from 100 to 1,000 plus him. Ẹ̀dẹ̀ ní wọ́n ṣiṣẹ́. Ṣé 100 ṣé kò kéré sí 1,000? Ṣé kò kéré sí 1,000? Ṣé ìgbà tí bàbá bá ní iye yẹn tó rí pé iye yẹn ti kéré jù excuse me iye yẹn ti kéré jù ẹja hike kìíní ká gbé lọ sókè tí wọ́n dẹ̀ gbé lọ sókè ṣé ara achievement kan nìyẹn mi like ẹ máa appreciate èèyàn. Awarded Lagos to Calabar coastline super highway project valued at $13 billion US dollars without bidding to his friend. You see? Tó jẹ́ sí wípé government of the family by the family for the family. Bọ̀ rárá o, friend. Wọ́n náà kọ́kọ́ ra oil well fún family. Eléyìí báyìí wọ́n wá ṣe fún ọ̀rẹ́. Ọmọ pínre láre ní. Bàbá Tinubu fẹ́ fìwà jọmọ àwọn ọmọ Lálọ́mí family ní. Ọmọ Lálọ́mí àbíṣújó kọ. Ọmọ pínre láre. Kíkan májú kan lọ nílé Ọlálọ́mí ni bàbá fi kí ní iṣẹ́ yín lẹ́ understand wọn. Nígbà tó ti ṣe fún family, wọ́n tún ṣe fún ọ̀rẹ́ náà. Ẹja ṣáṣìjà máa bá bọ̀ náà. Orí ẹni bá lọ ló bá kú. Ẹja múfù lọ́bọ̀ mi jàre. Ẹ tó padà síbi exchange rate yìí náà ni. Naira to US dollar exchange rate has crashed to $1,600. Ẹ ti sọ yẹn lẹ́ẹ̀kan kí ló tún wá fà á. A liter of petrol is 950. Mo ti ẹ̀gbọ́ wọn ní nínà tí wọ́n ti ń rà ní 1,000. Ara achievement náà ni àbí?
àbí ṣé kì í ṣe achievement ni wọ́n náà yọ subsidy wọ́n yọ subsidy wọ́n yọ subsidy wọ́n yọ subsidy egigbe nísìnyí wọ́n kàn ní bàbá Tinubu gan ti wá sọ wípé wọ́n yọ subsidy mọ́ epo dẹ̀rẹ̀ kò padà wálẹ̀ ṣe ló wá lọ sókè yìí sí ok ara ẹ̀ náà nìyẹn kò sí wàhálà àjọ máa wà ok. A bag of rice is 88,000 naira and the minimum wage tí wọ́n ní bàbá Tinubu bọwọ́ lù is 70,000 naira. Bó tẹ̀ jẹ́ wípé wọ́n ní minimum wage tí bàbá ti sáyìn bíìlì yẹn gan ó tún máa wà delayed. Kọ́lọ̀ ṣàjẹ́ kó wọ́n lè execute tí wọ́n fi máa parí first tenor. Àbí kí rárá tún yìí wọ̀ you know as usual. Jàre you are doing well. A bag of beans is 1,450. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀wà tún wọ́n ju ráìsì lọ ní Nàìjíríà? Nǹkan ti ṣe rárá ìkọ́kọ́ ò ṣe bàbá you are doing well náà ni gàrí gan ti di gold ẹ padà bàbá padà jẹ́ kẹ́ ẹ mọ iyì tó wà lára gàrí torí ọmọ Nàìjíríà ṣe ti rí gàrí fín ẹ rí gàrí fín débi wípé ẹ kàn ń ṣe rádaràda ṣùgbọ́n nísìnyí ẹ̀yin náà ti mọ bó ṣe jẹ́ ẹ ti rí pé bó ṣe jẹ́ wípé gàrí ẹ ní láti mọ̀ wípé gold ni kò tẹ́ ṣègbà tí China gan ti wá ń gbé gàrí wá sí Nàìjíríà sìn àwọn ọmọ Nàìjíríà mo dẹ̀ like yín very soon ṣebí tẹ́lẹ̀ lẹ máa ń kérésì fún gàrí Ìjẹ̀bú ẹ ló kan kẹkàn bú sómi lásán nínú ooru burúkú kó wá lọlẹ̀ dáadáa kó rẹ kẹ wá mu omi yẹn nísìnyí gàrí Ìjẹ̀bú ò ní dùn lẹ́nu ọmọ Nàìjíríà mọ gàrí China bọ́ọ̀bà ẹ mọ̀ ẹ̀pọ́n láìkí gbogbo nǹkan tó bá ti kó wá látà búrọ́dù gàrí China ló kù tí ó mọ̀ kan nínú omi báyìí sìn gbogbo wa jọ ń do well ni. A bag of gàrí is 100. I talk me kò tiẹ̀ tí ì kàdé bẹ́ẹ̀ so bag of gàrí tún wọ́n ju bag of rice lọ yẹn náà dẹ̀ nice. I talk am ètò bell of yam is 7,000 rárá o ètò kéré jù torí bọ́ǹbò ló bí ẹ̀ṣẹ̀ ọwọ́ mi báyìí o ní 7 tẹ bá rí lè tó tóbi bí ibi báyìí ṣe á máa wọ bí 10 between 10 to 11 or 50,000 naira náà ta Daddy Tinubu you are doing well èèyàn tó bá lè ṣe tó kó náà bọ́ síbẹ̀ ẹ fún ní chance kó lọ sí Aso Villa kó lọ try luck ẹ̀ kárí. Transport from Lagos to Abuja is 45,000 naira péré èló lẹ ń wọ tẹ́lẹ̀ ṣe bí bàbá Tinubu kàn ní pé káwọn ká lè feel impact government wọn òun ni gbogbo eléyìí náà kí ló wá fa gbogbo rògbòdìyàn. Transport from Lagos to Akwa is ṣe Ọ̀kà náà ni is 35,000 naira. Nigeria's debt is 110 trillion naira. Inflation is 40%. Bàbá Tinubu jàre wọ́n ní owó tẹ́ ti yá lẹ́nu wọ́n yí ẹ̀yìn yìí ó ti fẹ́ ju iye tí Buhari gan yá ní 8 years lọ. Mo ní ara pé good government náà ṣe nìyẹn ṣebí Daddy Tinubu jàre ẹ má dá wọn lóhùn ṣe bẹ́ẹ̀ promise gbogbo wa ní renewed hope ṣebí bàbá Tinubu àti mọ́mí Tinubu sì ṣé wọ́n ti wá renew hope yẹn àjọ máa gbádùn gbogbo tó wà lẹ́ẹ̀ nínú gọ́ọ̀mẹ̀ntì Tinubu jọ máa kan everybody ní ó jọ máa kan gbogbo wa ni ó ti kan bàbá ẹ̀ ń ro máṣọ ẹ fi kan ra má wà aráàlú. ní tiẹ̀ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá àti ẹ̀rí kan wá ṣe wúye ó dẹ̀ pa àwọn aráàlú òyìnbó ti ń gbọ́n ó dẹ̀ pa àwa tá wà lábúrọ̀dù wọn padà ra oyè mọ́ o torí the way tí a ṣe máa ń ṣe ọdún oyè jíjẹ every weekend gbogbo ẹ̀ á máa lọ lálálálálá ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta àbẹ́yìn náà notice ni ṣé ẹ̀yin ará diaspora ẹ ti já ni mo ní bèrè ni ẹ ní ẹ̀rọ yẹ mọ́ àwọn tó yẹ fún yín mọ́ ni ṣé ìjà ti wà láàrin wa àtàwọn ọba ni ga ò torí ọ̀nà gbogbo lóníkálùkù fi make owó ẹ̀. Rent increases rent máa increases tẹ́pọ̀ bá ti increase gbogbo nǹkan ló increase láyé ẹ̀kọ́ gan á increase bọ́ǹsì increase àkàrà gan increase pure water ó increase everything. Nigeria should be patient with President Tinubu and endure APC 9 years misrule. Me like irú idea wo nìyẹn ibo náà ti misrule ibo ni bàbá Tinubu ti padà misrule níbi tí gbogbo màtá tó wà ńlẹ̀ yìí tó wà ṣùgbọ́n ṣá fídíò yẹn bàbá Tinubu bàbá yẹn wọ́n ní ká ẹ fúnra wọ́n gbìyànjú láti sọ wípé ká ẹ lè mọ irú iṣẹ́ tí wọ́n ṣe kó tó jẹ́ ká ẹ débẹ̀ yẹn ni ṣùgbọ́n bàbá Tinubu ṣé ẹ ti gbọ́ nípa communique of the League of Northern Democrats LND ìyẹn Lima November December LND the League of Northern Democrats ṣé mọ̀ pé wọ́n ti kóra wọn jọ ní nọ́ọ̀tì
meeting lọ burúkú mo kàn ní kí jí sọ fún yín náà ni òbí dádì wa tí a gbé wọlé yẹn ṣe sọ pé ká ẹ fúnra bàbá Tinubu wọ́n ní ẹ fúnra o wọ́n ní ká ẹ fúnra yo àwọn ará north wọ́n ti fọ́ọ̀mù group báyìí ṣe wá rí group yẹn bí tí ẹ̀rù wọn ti bà mí àwọn people yìí Yorùbá ẹ mọ̀ lẹ́ni lẹ́yìn wọn ni o gbogbo past and the present head of state vice president chief of staff ọ̀gá military ní gbogbo religious mùsùlùmí leaders níbi tí wọ́n wá tún ṣe dé wọ́n tún á di àwọn northerner tó wà nù prison sí inú group yẹn wípé wọ́n ní say the time wọ́n ní àsìkò ti tó fẹ́ build the Democrat of North wọ́n fẹ́ build ẹ̀ kì í ṣe the whole of Nigeria tẹpẹ́sẹ̀ ẹni rọ́ ni mò ń pa kò sí wàhálà wọn kò tí ì make it official náà ni àbí kò yé wa báyìí àwọn northerner Daddy Tinubu ẹ pẹ̀lẹ́ ẹ̀yin àti mọ́mí Rẹ̀mí Tinubu ẹ ń ṣe dáadáa jàre you are doing well ẹni kí lẹ sọ ó yá ẹ má kàn fún mi ohun tá a jọ rí ni tá a jọ mọ̀ ni iṣẹ́ ní kò kàn bá mi drop comment ẹ sí abẹ́ fídíò yìí ṣé wọn ṣe dáadáa okay báwo ló ṣe yẹ kó ṣe báwo ló ṣe yẹ kí bàbá Tinubu ṣe ó yá jẹ́ ká pàdé bí comment section tí fídíò yẹn bá dọ́dọ̀ ẹ̀jọ́ tó rọlọ́run bá mi pín káàkiri má sì gbàgbé láti bá mi tọ́ǹbọ̀ má ṣọ̀tẹ̀ ọ̀tẹ̀ ò lérè má ṣọ̀tẹ̀ má má ti ọ̀tẹ̀ bọ gbogbo nǹkan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Dára káàkiri àgbáyé èmi gan lọ́ọ̀fù yín Darkwest ọlọ́run wọn ò ní gbọ́ àwa gan ò ní gbà àwa mẹ̀kúnnù la máa jà fúnra wa from afar máa lẹ́yìn lóko bàbá Tinubu